kí wá ló fa sáni ìsìn anabi àti Abdullahi ibn Uraykit ẹni wọ́n wà ní kòtò àmọ́ kí ló fa sáni yal ìsìn kí ló fa sáni ìsìn kí ni tó fà ó ní wípé Abubakar kọ́ ló wà pẹ̀lú anabi inú kòtò. máa sọ pé kì í sọ Abubakar ṣé wọ́n wà ní ọjọ́ ń bí wọn ìrọ̀lá. àsìkò tá Ànábì sallallahu alayhi wa sallam tó fẹ́ ṣe hijira lọ sí Madina ẹnìkan kan kò gbà kó tẹ̀lé òun Abubakar onìkan ló tẹ̀lé Ànábì sallallahu alayhi wa sallam. ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé dá wa ó ní illa tansuruhu faqad nasarahu Allah idh akhrajahu alladhina kafaru thaniya ithnayn idh huma fil ghar. إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. أني الله يلداني تباوي يا رالو تباوي يا مرا نبي لو الله أنت رالو تلنا كلاي تباوي يا رالو كسوريري أسي باتي كسوريبو nítorí pé ríran ànábì lọ́wọ́ àmì pé èèyàn fẹ́ sóríire nù àti pé pápá gan ẹ̀yin ràn lọ́wọ́ ẹni tọ́lọ̀ máa ràn sí ni ẹ gbàgbé ìgbà táwọn kèfèrí lé ni tí wọ́n lé kúrò náà lò nígbà tí ń sọ fún ẹni rẹ̀ tí pẹ̀lú ẹni tí èyá ni ìyẹn Abubakar àgbéga ńlá lọ́lọ́run ṣe fún Abubakar nbí tó sọ fún pé la tahzan má bọkàn jẹ́ inna Allaha ma'ana ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa nítorí pé ẹ̀rù bà Abubakar nígbà tó rí tí àwọn kèfèrí wọ́n tọpasẹ̀ wọn débi tí wọ́n sá pamọ́ sí nínú kòtò Hira nínú kòtò Thawr tó wà nínú àpáta Thawr. ó wá ń sọ fún Ànábì pé àwọn tí màá ń wá wa ni ẹ wo Ọlọ́run fẹ́ fi àmì ńlá hàn bẹ́ẹ̀ wọ́n ti ń wá wọn ká gbogbo àyíká yìí wọn ò rí wọn ìgbà tí wọ́n wá rìn débi tí Jabalu Thawr wà nǹkan yẹn kàn darí wọn pé ẹja gun àpáta yìí so níbo lè yẹn fẹ́ gọ sí ní Mẹ́kà ilẹ̀ sálálú ní ilẹ̀ asálẹ̀ ni kò sí igi kò sí kan inú bílẹ̀ ṣiṣẹ́ jẹ́ ilẹ̀ asálẹ̀ náà wọ́n ń wá káwọn ò rí nǹkan yẹn kàn darí wọn pé Ọlọ́run fẹ́ fi hàn wọ́n fẹ́ ṣe máa ẹ lọ gun orí àpáta ibi tẹ́ni tẹ́ ń wá wà nù ní jẹ́ rí à ń bọ̀sibọ́sí pẹ́ mọ́ sẹ́mi kí lẹ́yìn ọ̀rẹ́ yìí tí wọ́n mọ̀ òǹkàlùkù ọmọ fọ́ra rẹ̀ létí ni pé alágọ̀ asigi gọ̀gọ̀ bẹ́ẹ̀ ni asigi gọ̀gọ̀ àfa wọ́n wá dúró lẹ́nu kòtò tí ń bẹ lórí àpáta Thawr yẹn wọ́n dúró ní etí kòtò yún láì mọ̀ pé ni à ń wá inú kòtò tó wà náà nù. Ọlọ́run sì ní kí aláǹtakùn kó tan òwú sí ojú kòtò yún kó wá dàbí àyè tó ṣe pé nǹkan jáǹbì láíláí kí òwú aláǹtakùn yọ ọmọ gbọ́nù kọ́ ọmọ tùkà àti pé òwú aláǹtakùn eléyìí bóyá ti ń bẹ́ẹ̀ kí sọ̀rọ̀ ọdún 10 bọ́lọ̀ ń ṣe jẹ́ orí lójú wọn. àwọn tí wọ́n wà nù kòtò ń rí wọn ẹni tó wà lóde ò rí wọn ó dà gẹ́gẹ́ bí tinted glass táwa náà fi sí mọ́tò lónìí ọ máa rí ẹni tí ń bẹ lóde yóò rànjú títí yóò so kò burú ńgbà ọba rànjú títí ọba sùọ so Abubakar wa ń sọ fún Ànábì sallallahu alayhi wa sallam kí law nadhara ahaduhum tahta qadamayhi la ra'ana tẹnìkan ni wọn bá wo bí tẹsẹ̀ rẹ̀ wà yóò rí wa yẹn ni kí tó bá wo lẹ báyìí yóò rí wa sẹ́yìn mọ̀ pé àmàdájú ti ń bẹ fáwọn ànábì Ọlọ́run irú rẹ̀ ò sí fáwọn ọmọlẹ́yìn wọn torí pé Abubakar kò mọ́rún tá ànábì mà ìdánilójú tọ́lọ̀ ti fún kò sí fún Abubakar torí ẹ̀ ńgbà tí Abubakar wa sọ ẹ̀rù ń bà Ọlọ́run wa ní ànábì wa sọ fún Abubakar pé la tahzan má bànújẹ́ inna Allaha ma'ana Ọlọ́run bẹ pẹ̀lú wa nínú hadith eléyìí tí Imam al-Bukhari àtàwọn míì tó ń gbà jáde Ànábì sọ fún pé
ma dhannuka bithnayni Allahu thalithuhuma kí la burú tó rò pé lè ṣẹlẹ̀ sẹ́yìn méjì tọ́lọ́ ń sì kẹta wọn kò sí. tọ́ nítorí ẹ rí i pé Abubakar àpèjúwe ńlá ni nípa ẹni tí ń fẹ́ dáadáa fànàbí tí ò fẹ́ ká burú sànàbí. síbẹ̀ làwọn náà rí ìwọ tán ní kò sàṣàlátù fànàbí gan tẹnu rẹ wúwo ṣé ìwọ lọ́wọ́ á lè yọ owó rẹ lórí pọ̀ náà sójú ọ̀nà ànábì kó lè lọ wájú ìwọ náà lọ fẹ́ mí rẹ lẹ̀ mí rẹ bá gbà ọlọ́mọ lẹ́mi tèmi lò gbòwúrọ̀ láwa ọ̀sán ò tí ì pọ́n o à ń bọ̀ síbọ̀ sí ọ̀dọ́jọ́ alẹ́ o. Abubakar àwọn ti gbà pé tá a bá kú nísìnyí tá a sì wà lórí tọ́lọ́n tá a ń tẹ́lé tá a nábì a kú oríire ni. torí ẹ ọlọ́run ọba pè ní sahib ọ̀lànlá lélẹ́yìí jẹ́ fún Abubakar radiyallahu anhu. tọ́ta wa ni idh yaqulu li sahibihi ń bẹ̀rù. Al-Hafiz Ibn Hajar abáwọn olùmọ̀sọ yìí pé أجمعت الأمة على أن الصاحب المقصود في الآية هو أبو بكر الصديق. صاحب طلعن صنع آية قلنا لأبو بكر الصديق أنه قبول ما نينا لما النبي محمد صلى الله عليه وآله وسلم أقول لي. الحافظ ابن حجر ونصيك فإن المراد بصاحبه هنا أبو بكر بلا منازع. Abubakar lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ ń bì tẹ́nìkan ò sì bá dù ẹnìkan ọba Abubakar dù pé mi ni kì í sá Abubakar ń jọ́nà kí ló á dé lónìí táwọn míín sọ̀sọ̀kúsọ wọn á sọ pé kì í sá Abubakar ṣé wọ́n wá ni ọjọ́ ń bí wọ́n ni irọ́ lásán Abubakar ni àwọn ẹni tí wọ́n fẹ́ parẹ́ pé kì í sá Abubakar Aliyu ni àbí Alhassan ni àbí Al-Hussein ni àbí Fatima ni àwọn ṣíànù àwọn èrò àwọn ṣíànù ẹlòmíì lẹ́kùn òun ṣe ṣíà àmọ́ gbogbo ideology wọn ló kún orí rẹ̀ àfi kọ́ ọlọ́kùn lọ́bọ̀ brainwash ọpọlọ rẹ̀ kí wọn náà lè bá a máa ronú bí àwọn mùsùlùmí. wọ́n á yá yẹn lẹ́nu àwọn tí máa ń sọ̀sọ̀kúsọ bá àwọn kan náà tún jókòó wájú wọn tún láwọn ń gbọ́rọ̀ kí lè wọn ń gbọ́ ọlọ́mọdé á sínà torí délé alẹ́ nu àlùmọ́ kò wípé ẹni tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ ń pa rẹ̀ nínú àyà yìí ni ta ni Abubakar radiyallahu anhu. torí ẹ ó dáa kéèyàn ọmọ kí ó kó tó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀sìn lábẹ́ òfin ọlọ́run wọ́n ní tẹnu bá ti kò lórí nǹkan kan ibẹ̀ yẹn ṣe ibi téèyàn tún ti máa gbìyànjú ma ọkàn sọ tí wọ́n bá sọ ni finish ẹnu gbogbo àlùmọ́ kò pé Abubakar ni wọ́n ń sọ ń bí o lọ́ba tán kì í wá ṣe pé sábùbakar wà ní kì í máa sábùbakar táwa ni ṣé wọ́n ni.